Seyi Makinde tó bá fẹ́ sọ dáadáa tó fẹ́ bọ́lẹ̀ Yorùbáwùyí lórúkọ mi o asọ̀rọ̀ ṣe ò kì í sọ̀rọ̀ dànù o èmi o psychologically Seyi Makinde ó dàbí ilẹ̀kùn tó ṣí sínú tó ṣí síta ìwọ ló látán ó ga tán sọ́dọ̀ Fúlàní sọ́dọ̀ ọmọ Ìgbò ni wọ́n ṣe wò pé yẹ káwọn máa gba òdù ẹ wọlé. People are now saying Ọ̀yọ́ again Ọ̀yọ́ tún ti bẹ̀rẹ̀ o Ọ̀yọ́ tún dé o àwọn Ọ̀yọ́ ni o Ọ̀yọ́ tún ti mark ban wọn ò ní kí wọ́n lọ gbégún mi wọn ò ní kán lọ gbá àwọn Fúlàní tó fi tipátipá báwọn èèyàn wá sùn o wọ́n ní kán lọ gbé Sunday Igboho wọ́n ní kí Tinubu àti Seyi Makinde pawọ́pọ̀ kán lọ gbé ọmọ ìyá wọn Sunday Igboho. ẹ̀yin èèyàn Fúlàní ti fi lẹ́tà ránṣẹ́ sí Seyi Makinde o lórí ọ̀rọ̀ sí folóyè Sunday Igboho ẹjọ́ sáwọn Fúlàní yìí gẹ́gẹ́ kí ni bọ́jẹ̀tì wọn gangan lórí ilẹ̀ Yorùbá kí ni pílánù wọn gangan lórí ilẹ̀ Yorùbá ẹjọ́ pílánù àwọn Fúlàní lè o tẹ́ bá jẹ́ ká ru ọ̀rọ̀ yìí dáadáa pílánù wọn ni pé wọ́n fẹ́ gba ilẹ̀ wa bìkọ́ wọ́n ti rí nǹkan tó wà lórí ilẹ̀ wa wọ́n fẹ́ gbà wọ́n fẹ́ lé wa kúrò ẹjọ́ kí ni ọ̀rọ̀ sí folóyè Sunday Igboho ẹjọ́ ẹ̀yin tẹ́ mọ̀ pé fẹ́ gbé nínú tẹ́ fẹ́ gbé láyọ̀ àtàláfíà kí lẹ fi lọ ń gbé nínú igbó sí kí lẹ lọ ń gbé nínú igbó tẹ́ lọ ń gbé àwọn èèyàn tẹ́ lọ ń gbé àwọn aráàlú àwọn ọmọ onílùú tẹ́ lọ ń jí wọn gbé ẹ wo ẹnu mi kọ́ lẹ ti máa gbé wọn kankan fìdílé kẹwàá gbọ́n nǹkan tí màmí Yorùbáwùyí àtàwọn èèyàn bó ń ṣe tún pẹrẹpẹ ọ̀rọ̀ nínú fídíò yìí ẹ jọ̀ọ́ bá mi láìkì gẹ̀rẹ̀ bá mi ṣe fídíò yìí ẹ dẹ̀ máa gbọ́ lẹ́tà tí wọ́n kọ náà. Mayeti Allah màá gbé wá fún yín mo kò sáré kà fún yín ni o Association of Nigeria Mayeti Allah Cattle Breeders Association of Nigeria mark ban Oyo State dated 25th of June 2026. His Excellency Engineer Oluseyi Abiodun Makinde FNSE, Executive Governor Oyo State, Governor Office, Secretariat, Agodi, Ibadan. Your Excellency, sir, petition, complaint against threat of illegal quit notice and the request for intervention of preserved peace in Igboho Kingdom and state at large. I humbly greet your Excellency and pray that Almighty Allah continue to grant you wisdom, strength, and the success as you pilot the affair of our dear Oyo State. Fulani, their dear Oyo State. I'm going to bring it out. But Mumbo, I wish to respectfully bring to your Excellency attention a development threatening the long-standing peaceful coexistence between Fulani settlers and our host communities in Igboho Kingdom. Meeting at the Palace of Kabiyesi, Igboho, Saturday, 20th June 2026, as the invitation of the Palace of Kabiyesi of Igboho Kingdom, I and other Fulani stakeholders attended a peace meeting at the palace despite his ill health. I honor the invitation because of my commitment to peace. Association of Nigeria, mark ban ní Ọ̀yọ́ State. Tí wọ́n kọ against olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá tí wọ́n fi ránṣẹ́ sí Seyi Makinde. Ṣé kí n kà tán àbí kí. His name and picture. All right, I'm going to do that quickly. This is the man. Olórí wọn ní Ọ̀yọ́ State. To competition against Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Wọ́n ní Sunday Ìgbòho ní fún àwọn ní quick notice. Wọ́n láwọn ò dẹ̀ ní gbà. Àwọn ò ní faramọ́. Wọ́n ló accuse àwọn wrongly. Gbogbo wa la rí fídíò tí wọ́n ṣe ní Ìgbòho àbí àárí. Ṣé a rí fídíò tó lóye Sunday Ìgbòho lọ fi bá wọn bẹ̀? And he was even telling them pé òun ò bá ti jà wá. Ní ẹ má gba àrìnwó, ẹ má live peacefully. Ẹ kúrò nínú igbó, ẹ wá gbé àárín ìgboro. Yorùbá ní ìjàkùmọ̀ kí rìn di ọ̀sán, ẹni tá a bí ire ò kí rìn rú. Àdìsá ní ẹ kúrò nínú igbó, ẹ máa bọ̀ wá gbé àárín ìlú. Ẹ nínú igbó lẹ fẹ́ gbé, àṣà ò náà.
òkùnkùn ọmẹ́ni ọ̀wọ̀ ṣé wọ́n ń jíyàn gbé nílẹ̀ Yorùbá àbí wọn ò jíyàn gbé ṣé wọ́n kọ́ àwọn ọmọ wa látijọ́ ìwọgbó àbí wọn kó wọn wọgbó ṣé wọ́n bẹ́ orí tíṣà àbí wọn ò bẹ́ orí tíṣà. We all saw that video circulating online where Sunday Igboho was even pleading with them. Ìkan tó ń pretend bẹ́ẹ̀ nípa àwọn òun ò gbádùn ara àwọn ò yá orí ẹ̀hún o orí ń fọ́ òun o òun ti fẹ́ kú o òun ti fẹ́ sọnù o òun ti fẹ́ dànù o. And Sunday Igboho was telling them wípé Fúlàní tó ń ta góró tó ń da màálù tó ń ṣe gbá tó ń ṣàwọn tó ń ṣe bísínẹ́sì tiẹ̀ ó ní àní wàhálà pẹ̀lú ẹ̀. We don't have problem with that kind of Fulani. Fulani tó ń jí wa gbé tó ń bá àwọn èèyàn wa sùn. Ẹ ṣáà rí fídíò tí mo fẹ́ yẹ̀yàn lánàá bí wọ́n ṣe ń pàpà sún bí ọmọbìnrin yẹn tó ń fọmọ lẹ́yìn lọ́wọ́. Wọ́n ní Fulani yẹn la àfẹ́ lórí ilẹ̀ wa sẹ́ Àdìsá ń pariwo pé àláàbà yín gbé àwọn bàbá wa ti gbà yín mọ́ra ẹ ti dúró ètò yẹ kẹ́ ẹ dóná àwọn Yorùbá wọ́n ti bímọ fún yín ẹ ti wà ẹ ti sẹ́tù síbẹ̀ aláàblé yín sẹ̀. Sunday Igboho pariwo pé Fulani tó dúró sínú igbó ni kó kúrò nínú igbó wa. Nígbà tí wọ́n lọ sí odò Ọ̀yọ́ páàkì ṣáàrin ìlú náà wọ̀ àwọn fídíò tẹ̀ ń rí ṣé àárín ìlú làwọn Sunday Adéyẹmọ àti irú ẹkùn wọ̀ àbí inú igbó eléèwọ̀ aláyà bí ṣé ìwé kí n tẹ̀ ní kò lórí ni ó wá láyà ó ń competition Yorùbá máa dáràn gíríngorì Peter Obi òun sọ̀rọ̀ Fulani náà ń sọ̀rọ̀ ṣé dandan ni pé by fire by force ni pé kẹ mix pọ̀ mọ́ Yorùbá problem tí mo ní pẹ̀lú yín nìyẹn. Is it by force for you guys láti mix mọ́ Yorùbá go back to ìjọba nílùú abẹ́rẹ́ nílùú ni ibo la pípò yìí ti wá torí please ibo la pípò yìí ti wá nílùú jọ́lọ́wọ́ níbi tó dá yín sí ni somebody should answer me sọ́lọ́wọ́ ò níbi tó dá àwọn pípù yìí sí ni ibo lọ́lọ́run dá yín sí ibo ni Ọlọ́run ọba dá yín sí go back to Ọlọ́run dá yín sí ṣébẹ̀ yẹn ò nínú igbó ni if you want to live in inú igbó ìlú tọ́lọ́run ọba dá yín sí ṣé ìlú yẹn ò ní inú igbó tí ìlú yẹn bá ní inú igbó okay go back to inú igbó ìlú yín àwọn we don't want anybody in our forest we don't want anybody come to the Igboho kí ni English Igboho Igbo English come to Igboho come and live in Igboho with us we are accommodating come into the Igboho and live kí ni ọgbẹ́nu gbọ́ fún láì ṣe win àbí win ni ṣé Facebook ti lọ ni wọ́n ní Facebook release this program ṣé wọ́n ti ń gbé wa lọ lórí Facebook ní kó máa gbé lọ èpè ló ń jà wọn I don't care ẹ tó bá lórí YouTube ẹ bá wa like ẹ tó bá lórí TikTok náà ẹ bá wa power tap wọn náà wọ́n ti flag orí Facebook wà problem tí wọ́n nìyẹn ṣé ìwọ̀n ni yín ni wọ́n parọ́ kú Seyi Makinde Ọ̀yọ́ ṣé wò ní nǹkan míì inú pẹ̀lú yín Ọ̀yọ́ ṣé kò sí nǹkan míì ń bẹ pẹ̀lú yín. The only solution ni pé ká dá dúró Ọlọ́run ojú àwọn pípù yìí ó lé ojú kòkòrò wọn ilẹ̀ Yorùbá ló wà. Bàbá Fulani the Oyo State chairman of Maeti Allah Cattle Breeder Association of Nigeria MACBAN Alhaji Ibrahim Jiji orúkọ ènìyàn o ẹjẹ òjijì. The Oyo State chairman of Maeti Allah the Oyo State chairman Maeti Allah Cattle Breeders Association of Nigeria MACBAN Alhaji Ibrahim Jiji has appealed to the federal and the Oyo State government to arrest Yoruba activists Chief Sunday Adeyemo aka Sunday Igboho for alleged assault on Seyi Fulani of Oyo State Alhaji Saliu Abdulkadiri. In a chat with newsmen in Ibadan on Sunday, Jiji said many of MACBAN members in the state are now living in fear, with many already fleeing their homes for safety. Ẹ gbà wá ogún dé o.
chairman Mayetti Ala Ọ̀yọ́ state ó ní kí Tinubu àti Seyi Makinde kí wọ́n lọ arrest Sunday Igboho Ògúndé o. Ó láwọn àwọn Fúlàní tí wọ́n wà lọ́yọ́ state ó ní wọ́n ti ń kẹ́rù wọn ó ní wọ́n ti ń sálọ torí ọmọ Adéyẹmọ. Àtàwọn náà kí ló ń sá lọ? Ó ní they have been living, they are fleeing. That's it. Wọ́n ń jápa kúrò ní Ọ̀yọ́ state. Kí àtàwọn ẹjọ́ tó yọ ọdún tó bá understand ìdí tí wọ́n fi ń sá lọ. Ẹ bá mi kọ sí comment section. Mi rí comment ẹ̀yin èèyàn. Àtàwọn náà ṣé Sunday Igboho ó gbé máàsì wọ̀ ni? Ẹjọ́ kí ló tó fi ń sá lọ? Wọ́n ní wọ́n ti ń sá lọ. Alhaji Jíjí ó ní Sunday Igboho ó ní alleged assault on the Seyi Fulani of Ọ̀yọ́ state. Alhaji Saliu Abdulkadiri. Alhaji Saliu Abdulkadiri, please come out. Come and tell us the assault tí Sunday Igboho pass on you. Tí Sunday Igboho nù ẹni. Ṣé physical assault ni àbí spiritual assault? We need to know. Why are they running? Yakubu manage. You will feel like you want to die, but you will not die. Yakubu manage. You want to run. Okay, Bulen Salo. Salo. Why are they running? Èèyàn kan lọ́pọ̀ ìyá wọn ti dé ni. Kí ni òbí yé mi? Ẹ kì í fàyàn bíi méjì àbí mẹ́ta láyè kan pè wọlé. Èèyàn bíi méjì mẹ́ta bá wa pè wọ́. Àwọn ètò tí ń pè. Mi mọ̀. Silent mo fi fóònù sí mi jẹ́ kẹ́ pa mí. Wọ́n máa pè mí dòwúdòwú ni. Please, why are they running? Why are they running? Why are the Fulani? Kò yé mi náà ni. Ẹ̀dẹ̀ ń bí mi tàbí ẹnìkè. Pàṣẹ ń bẹ̀ lọ mi tàbí. Why tí wọ́n fi ń sá lọ? Sunday Igboho ni ẹ wá gbà àárín ìlú. Mo jẹ́rìí Seyi Makinde. Ẹ bá wa gbóhùn sókè sà. Mo Seyi Makinde ò ní dánwò. So, láti ràn ilé tí kún ọ̀rọ̀ tí Tony Seyi Makinde. Even irú ìgbà tán sọ pé kinní kan àbí bọ́ǹbù kan tó destroy ilé ní Ìbàdàn yẹn. So kí àwọn ìwádìí ẹ̀ kí ni wọ́n sọ pé ó fà á? Ṣé àwọn Fúlàní tí bóyá ibi tí wọ́n bá wọn tán kó wọn pamọ́ sí àti ń yanjú ẹ̀ ní ibi tí kinní yẹn tó ti dúró ní ọjọ́ yẹn kó tó ba ilé jẹ́ tí Tinubu fi fún Seyi Makinde ní 30 million àbí 50 million. Bílíọ̀nù ni o, bílíọ̀nù ni bí. Kì í ṣe bílí ni o, bílí ni sá bílí. Oh, okay. So irú in tó ṣẹlẹ̀ nígbà yẹn tán bóyá nǹkan kan dún ni àbí kinní kan. Ṣé ò yẹ ká tiẹ̀ get to the bottom of pé kí ló dún láàrin ìlú ní Bódìjà ní Ìbàdàn bẹ́ẹ̀ nígbà yẹn? So kí ni òun as a governor kí ni wọ́n kó síbẹ̀ tó dún kì í ṣàṣe pé bóyá military base níbẹ̀. So àwọn nǹkan tán dẹ̀ fi máa ń ṣe àwọn gbogbo wọ́n ń ṣe kíní gold mọ́ gbogbo nǹkan yìí náà. So ní àwọn nǹkan tí ó máa ń fa pé kí explosion ṣẹlẹ̀ yẹn. So ní àárín Ìbàdàn nínú Bódìjà ní Ìbàdàn ní Bódìjà state dẹni. Dẹ̀ kí ni Seyi Makinde fúnra ẹ̀ gan-an kí ló mọ̀ nípa ẹ̀ yàtọ̀ fún pé kí Tinubu gan tó fún lówó pé ó fi yanjú gbogbo problem yẹn ọ̀rọ̀ wáyé lórí gbogbo eléyìí mọ́. So gbogbo ọ̀rọ̀ wa ẹ wò ó súyàn but kí gbogbo wa ká panupọ̀ gbogbo ká máa lọ síwájú lọ sẹ́yìn kinní kan bóyá Seyi Makinde bóyá kinní kan bóyá ó mọ̀ ń pẹ́ àbí kò mọ̀ ń pẹ́ kéèyàn pé àwọn èèyàn yìí ní nǹkan tí wọ́n jẹ́ so kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe gbogbo ọ̀kan lè dákẹ́ kú káàkàn máa wò wọ́n ràn tán kálukú wọn kàn máa ṣe rádaràdà báyìí so gbogbo irú Seyi Makinde yẹn sìn ó ti fi ojú hàn ó mọ̀ pé òun ò lè ṣe president Nàìjíríà ṣùgbọ́n àwọn alábọ̀dé yìí náà ni wọ́n ti lọ kìláyà ó ti lọ kẹsẹ̀ bọ̀ wọ́n ní abẹ́ so àwọn dẹ̀ ti promise máa ṣe fún Akíntọ́lá pẹ̀lú Awólọ́wọ̀ nìyẹn so irú àwọn èèyàn yìí kọ̀ọ̀kan
bí èyí bàbá bí Arẹ́gbẹ́ṣọlá náà bí nǹkan kan bò náà pẹ̀lú Àtìkú àbí gbogbo wọn bẹ́ẹ̀ kan lákan gbogbo àwọn tí wọ́n jẹ́ alábọ̀dé ilẹ̀ Yorùbá ìyà tí ò kàn wá tí gbogbo wọn fi ń jẹ wá tí gbogbo rádaràda tí àwọn bàbá wọn kálukú pè wọ́n lórúkọ tí wọ́n jẹ́ ṣùgbọ́n dandan ìdá Tinubu kàn tẹ̀ wá dá kò dá o ó ní kí gbogbo wa ó so mọ́ǹsìn tó bá yẹ pé ó ní ó jẹ́ kí wọ́n pín Nàìjíríà kí wọ́n pín kódà wọn ò bá sọ pé Tinubu pé wọ́n rí ibi tí wọ́n tó ti fún Seyi ní appointment kan pé Seyi wá lọ ń dá owó kan ná owó Central Bank àwọn tí ò yẹ gan ná owó Central Bank ìgbà tí wọn ò ná owó yẹn tí wọn ò kírètì kinní kankan kò sí tó dé ọwọ́ wa ń bẹ àbí kinní kan gbogbo distraction yẹn kódà kí wọ́n rí i pé Tinubu gan ló pe lóyún ní kí rán Gbàjàbíàmílà lórí gbogbo ọ̀rọ̀ pé ẹnìkan wọ́n kírètì èyí tán ní kinní tán gbé jáde yẹn kí gbogbo wọn má listen sí ẹni propaganda ní ìsìn o kódà kí wọ́n bọ́ orí ọmọ tuntun nílé Tinubu pé ó gbé ọ̀sẹ̀ lé kò kàn wá ní ìsìn. irọ́ ẹ padà sẹ́yìn tó máa bá aburú tó confam lọ́wọ́ bàbá Tinubu à ń gbọ́ yín. ìyá mi ṣe rí gbogbo nǹkan tí wọ́n lè ṣe ọ̀rọ̀ gbogbo tí wọ́n máa gbé wá ń sìn àní lè gbé yẹ̀wò bóyá òótọ́ ni gbogbo ẹ wo irúgbà tí láti fi kún kó má jẹ́ pé bóyá mo fa ọ̀rọ̀ gùn ẹ wò gbà tí Awíkóńkó ní ayé ìgbà yẹn tó ní ẹnì tó ní òun ló lọ ṣe àkóbá olóyè Sunday Igboho bí mo ṣe jókòó nu létí mo sọ pẹ̀lú ìyàwó mi ni pé òkè tí Fúlàní lásán ló bá lọ sọ irú ọ̀rọ̀ yìí chẹ́ẹ̀kì ọ̀rọ̀ yìí wò láti pé bí mo ṣe jókòó ìsìn kí nǹkan jọ tó rí pé mò ń bínú Tinubu pé òkè o Tinubu ti fẹ́ máa ràn wá lọ́wọ́ kí nǹkan wá gbé nǹkan kan síta ń sìn àbí pé kinní kan anything anybody bá gbọ́ kálukú náà wọ́n ti máa pariwo ẹ̀ síta so gbogbo anything tí wọ́n bá sọ nípa ẹ̀ ń sìn medicine after death ni kò sí nǹkan kan tí oore tán fẹ́ fi ṣe ju pé gbogbo ọ̀nà tó kọrí sí wọ́n fẹ́ bàjẹ́ kí a fi lè withdraw ní ẹ̀yìn ẹ̀ nígbà tí a bá kúrò lẹ́yìn ẹ̀ kan ni ó tún fẹ́ lọ bá wa jà ní àárín àwọn èèyàn yìí. ṣé ẹ̀yin rí báyìí pé Tinubu ń jà fún wa. ìyá mi ṣe rí gẹ́gẹ́ bí gbogbo tó ń ẹnìkan lè gbọ́ ẹnìkan bí gbogbo wa bí èmi àtẹ̀yìn àti gbogbo olóyè Sunday Igboho àbí kìnnìkan àti gbogbo àwọn Professor Akintoye tí a bá fẹ́ gbogbo ohun tó ń dánwò yìí ṣé a lè dánwò fún ni bó ṣe ń bẹ̀rù ara ẹ̀ bẹ́ẹ̀ náà ló sì tún bó ṣe ń bẹ̀rù ẹ̀mí ara ẹ̀ bẹ́ẹ̀ náà ló sì ti wà ń bẹ pẹ̀lú wọn gbogbo wa náà táwọn ń pariwo bí ìyàwó abárányàwó wa ní oúnjẹ kó lọ rà wá tí ò bá ti tètè dé ń sìn náà Tinubu náà ni àbí pé kinní kan ẹ má jẹ́ àgbàgbé pé èèyàn bíi tiwa náà ni òun náà gbogbo ọ̀nà tó bá gbà struggle láti dé ipò ibi tí wọ́n ó ti jà kò síbi tí ẹnìkan dúró sí tí ó ti ṣẹ́rí padà pé ọ̀rọ̀ ara mi ti sú mi jẹ́ kí wọ́n á máa wo béèrè lọ́wọ́ àwọn èèyàn pé kí ni wọ́n nídìí ẹ má gbàgbé pé ó ń struggle pẹ̀lú ara rẹ̀ ó fẹ́ jẹ tó fẹ́ jẹ́ náà ló fẹ́ bá débẹ̀ bọ̀tí ẹkún ẹ̀ ní gbogbo wa ń sún sí pé Tinubu ni ẹ wo ọ̀rọ̀ olóyè Sunday Igboho. one minute more sir. ṣé ẹ rí ọwọ́ tó ti ṣe pẹ̀lú olóyè Sunday Igboho yẹn ó ti fi pàrokò fún wa àdẹ kò lè máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ jẹ́ èmi àtẹ̀yìn lábàjọ jókòó lórí tébù tá à ń bá wọn jẹun bẹ́ẹ̀ yẹn láti pé kó lè pádọ̀ olóyè Sunday Igboho yẹn ó ti fa ọlẹ́ẹ̀tì gbogbo nǹkan tí gbogbo wọn tí wọ́n lè sọ pé òkè eléyìí kò sí táwọn ò ní ṣe fún ọ̀rọ̀ olóyè Igboho yẹn ọ̀rọ̀ kan tí mo bá yín sọ́njọ́ ni ó ti fi pa àrokò fún àwọn tí ó lè sọ ní ìsìn. ẹ ṣe bàbá wa kátúgbé tọ̀ lọ́dọ̀ mi. bàbá ṣe nǹkan tí ò bá tí àwọn èèyàn lọ́rùn òun náà lè sọ pé kò tẹ́ ẹ lọ́rùn ṣùgbọ́n lábẹ́nú ó tẹ́ lọ́rùn irú ọ̀rọ̀ olóyè Sunday Igboho yẹn tó jẹ́ pé personally tó lóyè ń sọ pé nǹkan kan láṣẹ tí tó fi lè bádàn rẹ̀ so ó ti fi pàrokò ń tá a bá lè ṣe òun kò bá sọ pé báwo lẹ ṣe ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀jẹ̀ a máa ṣe lọ so òun ni ká dì mọ́. ẹ ṣeun gan adúpẹ́ sà ẹ̀yin èèyàn wa
Seyi Makinde ẹ bá wa fa Seyi Makinde ní etí ẹ bá wa bá Seyi Makinde sọ̀rọ̀ níbi tó bá ti ń gbọ́. Mo ń bọ̀ náà. Wà lékè. Àṣẹ Èdùmàrè. Àwọn ọ̀dàlẹ̀ Yorùbá Ọlọ́run á dojú ìjà kọ wọ́n. Àṣẹ àṣẹ. Ní ọ̀rọ̀ Ọ̀yọ́ àwọn tó dá àwọn alábọ̀dé wá pọ̀ jù. Ọ̀yọ́ yẹn ti fẹ́ sún mi báyìí. Abíọ́lá náà mo ní Abíọ́lá sọ́rí Akíntọ́lá nígbà ayé Awólọ́wọ̀ sẹ́ńtì ló wá. Bẹ́ẹ̀ ni Ọ̀yọ́ yìí náà ni. Kí ló dé? Mákindé yìí mo ti mọ̀ pé ọ̀ríjínà ọ̀dàlẹ̀ tó tó láyé mi ò rí rí. Ó ṣe máa ń ṣe mẹ́lú yẹn èmi ò dá òun náà ṣe máa ń sọ pé green snake under the green glass ni àwọn tó bá quiet ọ̀nà àdé ìgbé wa lédè wọn. Àṣẹ Èdùmàrè àṣẹ Èdùmàrè. Ó fẹ́ gbà bọ̀dì fún ilẹ̀ Yorùbá torí pé ó fi àwọn ọmọ yẹn play politics torí president tó fẹ́ ṣe. Ṣùgbọ́n ó ti gbàgbé pé agbára Ọlọ́run di agbára gbogbo ọmọ lọ nílé ayé. Ẹnikẹ́ni tọ́lọ̀ ń dá wà nínú tó ń bí nínú obìnrin tó bá dojú ìjà kan Tinubu bó ṣe ń gbìyànjú pé kóun kó wa kúrò lóko ẹrú tó dojú ìjà kan Sunday Igboho tó ń gbìyànjú pé kóun kán má pa àwọn èèyàn mọ́ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ nìyẹn o kán má kidnap àwọn èèyàn mọ́ wo tá a bá wọn sùn tá a rèébù wọn tá a ṣe gbogbo ẹ̀ ṣé nù Ṣèyí Mákindé dùn sí gbogbo ẹ̀. Kò yé wa o. Àbí kò rí ni àbí kò gbọ́ ni àbí kò lè. Ẹ bá wa fi Sunday Igboho kọ́ Ṣèyí Mákindé lọ́rùn. Ọlọ́run tó ní ayé àti ọ̀run á dojú ìjà kan gbogbo ọ̀dàlẹ̀ Yorùbá tí ò fẹ́ kí Yorùbá dì sí. Níbikíbi tó bá wà tó fara pamọ́ tó ń fìyà jẹ àwọn innocent people tó ń dojú ìjà kan tó bá fẹ́ gbà wọ́n là torí political ambition wọn kó ti wù tó ṣe tó wọn ò lágbára jọ náà lọ. Ọba tó gbàgbára lọ́wọ́ Fáráò á gbàgbára lọ́wọ́ gbogbo. Ọba tó gbàgbára lọ́wọ́ Herod á gbàgbára lọ́wọ́ gbogbo. Ọba tó wá gbàgbára lọ́wọ́ Saul tó gbé Dáfídì lékè á gbàgbára lọ́wọ́ gbogbo àwọn ọ̀dàlẹ̀ Yorùbá tó ń tilẹ̀ Yorùbá nísìnyí. Tó ń fi àwọn ọmọ Yorùbá láìfa àwọn ọmọ Yorùbá ta politics fún àwọn Fúlàní. Òbí tó ń ṣe ṣọ́ọ̀bì díẹ̀díẹ̀ yẹn òun ló fẹ́ ṣe president. Tó bá débẹ̀ àárín ìtú tó fẹ́ pa ó máa lájẹ àwọn Fúlàní náà. Bẹ́ẹ̀ni òbí wo. Ṣọpọlọ wọn kù ni kò yé mi o. Ṣèyí Mákindé yìí mo ti rí mọ ọríjínà ọ̀dàlẹ̀ ayé wọn lọ náà dé ìgbàgbọ́ra lọ́wọ́. Àṣẹ Èdùmàrè ẹ ṣeun gan-an ẹ ṣe máa ń. Gbogbo ẹnikẹ́ni ní ìbáàjẹ́ gómìnà ìbáàjẹ́ sínétọ̀ ìbáàjẹ́ politician ìbáàjẹ́ gbogbo àwọn individual ni Ọlọ́run Olódùmarè adójú ìjà kan wọn tí ò bá fẹ́ káwọn innocent Yorùbá nísìnyí. Ẹ ṣeun gan-an mi. Àṣẹ. Àwọn macban wọn ò ní kí wọ́n lọ àrẹ́sì Gúnmi o. Àwọn macban wọn ò ní kí wọ́n lọ gbé Gúnmi. Wọn ò ní kí wọ́n lọ gbé àwọn Fúlàní tó ń fi tipátipá báwọn èèyàn wá sùn o. Wọ́n ní kí wọ́n lọ gbé Sunday Igboho. Wọ́n ní kí Tinubu àti Ṣèyí Mákindé pawọ́pọ̀ kán lọ gbé ọmọ ìyá wọn Sunday Igboho dey play lẹ́wà ògún gbọ́ lókè tàbí tàdé yìí dey play tó ń jẹ́ Yorùbá a máa fi hàn yín ẹ bá wa gbóhùn sókè bàbá mi ẹ bá wa gbóhùn sókè sà. Yorùbá wuyì ẹ bá wa gbóhùn sókè sà. ní orúkọ Ọlọ́run wa ojú òní tì í. Àṣẹ Èdùmàrè. ẹni ṣètì. Àṣẹ o. àwọn ọmọ yín wọn á ṣe òkèrè lójú yín. Àṣẹ. ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí tí mo fẹ́ kẹ́ máa sọ nípa ní ọ̀rọ̀ Yorùbá bá ṣe máa break kẹ́rí ìyà tí àwọn òyìnbó tó fi jẹ wá tó fi wọ àwọn Fúlàní lára wọ́n fẹ́ pa wá pátápátá ni. Bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ Yorùbá ní sọ̀rọ̀ South Africa lẹ́ẹ̀kan Tinubu ti try kó àwọn kan wá sí ẹjọ́ ọ̀nà tí Yorùbá ò ní ṣe parun ní ká dúró ní ká máa sọ. ká break wọ́n lọ má jẹ́ kí kó gba ẹ̀mí bàbá Tinubu president wa ó ti try ọjọ́ alẹ́ medicine tó ń ṣe ọjọ́ alẹ́ fún wa ẹni tí àwọn bàbá wa Awólọ́wọ̀ nígbà tó wọ̀ láyé kòkó nìkan ni Yorùbá sì gbéra nísìnyí àwọn wèrè wọ̀nyí wọ́n ti tó discover many things òun náà fi fẹ́ pa wá pátápátá. Bẹ́ẹ̀ni. ẹjọ́ ìtẹ́lá láti pè
máa sọ fún mi pé Makinde ò jẹ ní nǹkan tó ń wà nínú oko yìí kí ni àǹfààní kọfí tó gbé jáde ní 428. ẹni ìtọ̀ṣẹ́ máa mute àbí ká drop yín ẹni ìtọ̀ṣẹ́ máa mute lórí twitter ká drop yín. ní Sunday Igboho tó ti sọ pé òun máa rẹ̀ oníkókó bẹ̀ nítorí tó tún fẹ́ jẹ́ sí ọtún gbé kọfí jáde àṣírí bẹ́ẹ̀ ni òṣèlú ni ò fẹ́ jẹ́ kó tú ẹ mọ nǹkan tó ti ń ṣe ó ń gbowó ń gba many things. ẹ ṣe bàbá wa ẹ̀yin èèyàn tó bá ti bá a pè é máa bá a ṣe ní ìṣẹ́jú méjì pápápá bàbá wa nẹ́tíwọ̀kì yín ló lọ mi kọ́ ni mo drop yín nẹ́tíwọ̀kì yín lọ ló yẹ kí n kọ́ọ̀tì kí nìyẹn o ìta bá ti pè tí nọ́mbà yóò bá ti lọ máa pẹ́ lómi ẹ̀ má bínú torí Ọlọ́run mid-seller ti pè yín o bàbá mid-seller. wọn ò ní kó arrest Gúnmi o wọn ò ní kó arrest ọmọ ìyá wọn tó pa èèyàn 14 níjọ́ Iléyá lẹ́yìn tó kí yídì tán wọ́n ní kí lóde tó pa èèyàn 14 ó lóun pa wọ́n for fun àwọn makban mayeti Allah wọn ò ní kí wọ́n lọ arrest ẹ o wọ́n ní kó lọ arrest Sunday Igboho àbógun fẹ́ pa yín no azao now tógun fẹ́ bọ́ mi pa mi ò ní jèrè yín ẹ fẹ́ kógun bá mi pa yín ni kó lọ arrest Sunday Igboho èwo ṣé ní tó kọlà bí tí ò kọlà ó dàpá ti ní Sunday Igboho mi ògún gbọ́ Sunday Igboho mi náà ń sọ kò kí ń ṣe Àdìsá ọmọ aládìkún kò ń ṣe Àdìsá àbí ṣé Sunday Àdìsá náà ń sọ ni ṣé ní pa àwọn alálẹ̀lẹ̀ Yorùbá wọ́n bá mi rán Ayọ́lá níṣẹ́ láì fún lówó mọ́tò pa mi pọnmi sí yín nínú no ṣé ní pa Ayọ́lá fẹ́ pọnmi sí yín nínú ẹ̀yìn macban ṣé ẹ wọ́ wèrè ní àbẹ́ ẹ̀yà wèrè bá a gbọ́ sókè màámi. ẹ kú dédé àsìkò yìí sáà yẹ sáà. gbogbo àdúrà tó dáa mo ṣe fún yín. ẹ ṣeun. mo ṣe fún yín náà wọn bá ìrántí ìran yín. àṣẹ Èdùmàrè. báwo bá gbogbo àwọn Yorùbá pátá. àṣẹ. gbogbo ìdápadà rẹ̀ ní aburú kọ́mọ yẹn tàwọn Fúlàní àtàwọn tí wọ́n ń bẹ lẹ́yìn wọn. àṣẹ kí la ṣe. ṣé ẹ rí Makinde ẹ káwọn dúpẹ́ ni àti ló tú àdúrà ọlọ́gbà. ọ̀dàrẹ̀ lórí o ẹ káwọn dúpẹ́ ni ṣe pé Ọlọ́run fi ojú àwọn aṣègì hàn ló. bẹ́ẹ̀ni. wáyé òǹkọ bẹ́ẹ̀ Fúlàní ni ẹ mọ̀. tó tí ọba bẹ́ẹ̀ Fúlàní ni ẹ mọ̀. ọmọ àlèyàn tó pẹ́ ti kú ẹ mọ̀ tẹ̀lé Fúlàní tó mọ̀ ìwà tí wù. ẹ wá rúbà tó mọ̀ tán wọ́n á sẹ́kẹ̀ tán. ẹ ò fi ṣe ń wọlé àwọn èèyàn tí ń wọlé àwọn tó ń tẹ̀lé wọn yá káàkiri ẹ tó àjọ mọ Yorùbá náà ní ń para wọn lábá ń wọ ọ̀pá Fúlàní láwo àtẹ̀lé jẹ́ ń para lọ wọlé wọn yóò padà ṣẹ̀ṣẹ̀ kẹ́yìn kúrò lórí ìjọ tó wà ní yóò sùkú kúrò níbi lórí ipò gọ́fúnà yóò sùkú kúrò ń bẹ̀rẹ̀ àwọn fíjọba dára yá gbogbo akẹ́kẹ́ ń wà tó jẹ́ nǹkan gbogbo òlu tí wọ́n wà tó jẹ́ gbogbo kan òlu wọn nìkan gbẹ́sẹ̀ lé wọ́n wà tẹ́lẹ̀yìn kí n ṣe ẹgbẹ́ kan òbí tí ń tí sunkún àkiri lẹ́fẹ̀ẹ́ pé àwọn kìnìún wọn ò fẹ́ràn lẹ́yìn. òbí yẹn ò máa gbádùn sóbì gbádùn ni òbí. Fúlàní ìdí Fúlàní wọn máa lága kí gbogbo bẹ̀rù Fúlàní gbogbo wọn ẹgbẹ́ ọ̀sán kankan tó ran. Mr. Richard ẹ̀rọ mi ò tẹ̀yìn ló kàn lẹ́yìn ilé rẹ̀. ìtọ́kàn náà ni pé wọ́n ṣe dórí oyè wọn wọ́n ṣe jẹ́kújẹ ọ̀rọ̀ náà ló kàn wọ́n wọ́n lọ́kàn pẹ̀lú ọ̀rọ̀ ti ilẹ̀ Yorùbá. òbí tó ń bá mi ṣí ẹ ní òbí. ṣé wọn kó bá ní kò sí lọ olùkọ́ lọ sí ọkọ lọ máa ṣe orí ibi tí ta náà ránṣẹ́ ta ló pè é tí máa ń pèrí ti olórin Sunday Igboho gbogbo wọn jẹ wọn tó pé tí ẹni bá forí sàpáta tí máa ń fọ ni gbogbo ni wọn pàdánù ìgbésí ayé wọn. àṣẹ ẹ ṣe ń bàbá wa kàtúgbé kọlẹ lónìí ẹ ṣe ká máa ṣe ní ìṣẹ́jú méjì èrò yapa Mr. Macban Mr. Richard ẹjọ ẹ kú dédé àsìkò yẹn jọ ẹ̀yin tẹwà lórí YouTube ṣé bá wa gbọ́ wọn lórí TikTok o. mi tí wò. ìyá mo ṣẹlẹ̀ sí nọ́mbà 2 ṣe mọ̀ pé aláṣírí òun dẹ́ka ṣírí òun tú. táṣírí aláṣírí àṣebí bá fẹ́ tú gbogbo ọ̀nà ló máa gbà blọọkì ẹ̀. àjọyìn tó bá wà ìpáwà àti blọọkì ẹ̀ gbogbo ọ̀nà ni. kò dẹ̀ sí ọmọ àlè kò sí ọmọ ọkọ tó lè takọ ọmọ ọkọ láyé yìí ọmọ nìkan ló lè takọ ọmọ ọkọ. wow wọ́n fàájà Ògúndé.
torí ọmọ ọkọ ò fẹ́ kí lè bàbá òun tú rárá. Kò bá jẹ́ bẹ́ẹ̀ náà mú kò fẹ́ kí bẹ́ẹ̀ tú o. Bẹ́ẹ̀ni. Wọ́n bá ń jẹ góòlù, wọ́n wá góòlù sínáwó fún wọn jẹ. Bí kílé tú kílé bàjẹ́ kílé dàwó ni o. Jẹ́rí gbogbo èmi kankan lèmi mọ̀. Ẹ̀yin tẹ́ wà lórí YouTube ṣé ohun yẹn bọ́ sókè tẹ́ wà lórí Facebook ẹ bá wa kọ sí comment section o. Kì í Sunday Igboho yẹn èèyàn kan ló rán wọn jẹ́ o. Kábíyèsí. Ìjọ ẹni ò bá ti bọ́ nínú ìdè July 1st 2021. So kẹ́ mọ̀ pé nǹkan kan wà bẹ́ẹ̀ tí ò tí ì di ọdún máa gbé o. Ó jẹ́ ọ̀hún fọ́ọ̀dì díẹ̀ tó tí ọ̀hún fọ́ọ̀dì díẹ̀. Nígbà tó bá mọ fọ́ọ̀dì tán, ọmọ Yorùbá kan ọmọ làrílẹ̀ ní pé ṣé bẹ́ẹ̀ yẹn ṣe rí lélẹ́yìí. Wow. Bẹ́ẹ̀ni, ẹ wo ìyá owó ìdáná pé wọn kàn wọn lò sí ìtàn bá lò pọ̀ nínú gbóyè. Nígbà tí a ti sọ̀rọ̀ fún kọ́lẹ́kẹ́ sẹ́ni ẹ̀sìn mi lẹ́gbàá tí a ti sẹ́kọ̀ọ́ bá lò pọ̀ mi sọ fẹ́ sẹ́ni ẹ̀ máa o lórí mi lè wo. Mi lè wo tí bá wàrà mi ò lè balẹ̀ mi lè wo. Ọ̀dà ẹ ṣeun. Bó ṣe jẹ́ nìyẹn màá ṣe gan. Ọkàn yín ti wà lórí TikTok ṣì wà ń bẹ̀. Ṣé wọ́n bá mi di òbí ni? Àbí wọ́n bá mi ń ṣe àwọn mark band ṣé wọ́n bá mi ń ṣe yín ni àbí òbí? Mr. Giringori ṣé wọ́n bá mi dì ẹ́ ni? Nílẹ̀ Yorùbá àṣà ò nà ta ló tẹnu ajá ẹ̀ bọ mi ta ló pè ẹ́ sọ̀rọ̀? Ẹ bá wa gbóhùn sókè ta ló pè ẹ́ sọ̀rọ̀? Mo sọ̀rọ̀ kan fún yín mo ní mi ìmọ̀ bọ́lọ́run ṣe fẹ́ ṣe. Mo ní Tinubu ló máa jẹ́ the last president. Àṣẹ o kókákú lọ́nù ẹ̀ àṣẹ family yín. Ẹ jẹ́ ká máa wò ó lọ ẹ̀rí ohun tó máa ṣẹlẹ̀ kò tó yìí tó parí. Nàìjíríà mo lè tún sọ̀rọ̀ kan fún yín jọkan mo ní Nàìjíríà ò ṣe nǹkan tá a lè fagídí pín. A máa lọ sórí round table ní sẹ́rí parí lórí round table yẹn díẹ̀díẹ̀. Àti ẹ̀ ti débẹ̀ tán. Ẹ ṣàjẹ́ káwa ṣe sùúrù ṣé wàá rí ẹ jẹ́ kí wọ́n padà sórí ọ̀rọ̀ òbí. Mi ò tiẹ̀ fẹ́ ká máa jẹ ọ̀rọ̀ òbí yẹn lẹ́nu rárá. Ẹ̀yin náà ẹ rí ẹ ti rí pé kò sí nǹkan lọ́pọlọ ẹ̀. Báwọn press bá béèrè question lọ́wọ́ ẹ̀ ọ̀tọ̀ ní tó máa bí ọ̀tọ̀ ní tó máa sọ bí ọ̀sán yìí kí lẹ fẹ́ máa sọ pa yẹn ṣé yẹn mọ ohun tó ń ṣe ṣá ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ yẹn fílẹ̀ ẹ má jẹ́ ká tẹ máa rántí pé nìkan ó bí anyway bó bí bá máa jẹ bóyá gbàtà bá pín á lọ ṣe ní south east ṣe mọ̀ south east wà á lọ ẹ̀ tí wọ́n ní south east gbogbo ọpọlọ tó ní á lọ lò fún wọn ní south east torí yẹn ò lọ́pọlọ tó lè tó kọ àwa Yorùbá bí bó máa jẹ president Nàìjíríà ìyẹn ló ṣe ní kẹjẹ ká gbé tóbi jùlẹ ṣé wàá lè jẹ ká wá sọ̀tọ̀ àwọn ọmọ ìyá tí a là ẹ má jẹ́ kí n parọ́ fún yín àwọn sẹ́ríkì yẹn ló ń gbára fáwọn kidnapper ẹ bá wò ó sẹ́ríkì Fulani ló ń gbára sọ̀rọ̀ ní Ìbàràpá tẹ́lẹ̀ tí Ìgbòho lọ lé dànù. tó lọ lé dànù. ransom tí wọ́n gbà lọ́wọ́ táwọn kidnapper gbà ń Jẹ̀bú Òde palace sẹ́ríkì mìíyá tí a là náà. wọ́n ti lọ gbà á. So táwọn mìíràn tí a bá ń sọ̀rọ̀ pé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kidnapping tí wọ́n ní wọ́n lé wọn wọ́n ṣe kíní kan ó yẹ kẹ́ ẹ mọ̀ pé iṣẹ́ tí wọ́n ń ṣe nìyẹn. wọn ò ní lé ọ̀hún Sunday Igboho lé àwọn wọn láwọn ń sá lọ wọn láwọn gbọ́ ọkọ̀ Sunday Igboho àwọn ń sá lọ kí wá ló dé ta ló lé yín. Sunday Igboho kẹ̀ṣẹ́ ẹ má jẹ́ kán tiẹ̀ máa sọ̀rọ̀ àwọn yẹn mọ́ Sunday Igboho wọn ló bí wọn ṣe sọ yẹn níjọ́ tó dúró síbẹ̀ tó bá wọn sọ̀rọ̀. Wọ́n ní bó ṣe wá tó lọ náà làwọn ń sá lọ. Bí Sunday Igboho wà wájú ẹ̀ tó ń jọ ń sọ̀rọ̀ ìjọ yẹn òun ṣe sóbà. Ẹ jẹ́ ká wá sí ìyẹn lẹ̀ ṣé wá rí ohun tó ń ṣe ni pé wọ́n mọ̀ pé Seyi Makinde mọ́lé wọlé Sunday Igboho náà ṣe lọ bá a. Seyi Makinde máa wọlé Sunday Igboho mo dá òtún ẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ pé mo tán torí ẹ̀ lọ bá a nìyẹn. Kò tó bẹ́ẹ̀. Bóyá tó bá ti dé òkun agbé katapila lọ lé ògún fẹ́ pa ni ògún. Ẹni sùn Mr. Richard. Ẹ jẹ́ ká máa fàdúrà ran àwọn ará Ògbómọ̀ṣọ́ àti Ọ̀yọ́ lọ́wọ́. Ó dàbẹ̀ ẹni pé ohun tí wọ́n mọ̀ jẹ ló ń pa wọ́n. Nílẹ̀ Yorùbá ẹ lọ wò tán wọn ọ̀dàlẹ̀ ni wọ́n láti gbà ayé Awólọ́wọ̀ láti gbà láti gba independence. Ọ̀dàlẹ̀ ni wọ́n. Àwọn náà ń gbàbọ̀dì fúnlẹ̀ Yorùbá. Ọ̀yọ́ tún dé o. Ẹ wá wo bí táwọn Fúlàní bá wọlé sí tó fẹ́ bá penetrate ọ̀dọ̀ wọn náà ní. Ẹgbọ́n nǹkan lẹ́nu ní Aláàfin láti jọ yìí. Ṣé ẹgbọ́n kò gbin? Wọ́n kó èèyàn ní territory ẹ̀ níbẹ̀ yẹn. Wọ́n kó wọn wọnú igbó lẹ́yìn ìkúlé ẹ̀.
kí ló sọ ìgbésẹ̀ wo ló gbé. Kálàfin bá ti pe Sunday Igboho sínú pálásì kó bẹ́ẹ̀ pé kí la ṣe fẹ́ ṣe tẹ́ wọn nìjẹ́ kan ó ti jẹ́ ọmọ wa gbórí orí òun fúnra rẹ̀ nínú pálásì. àti kò mọ̀ pé bí táwọn pípò yìí ń lọ nìyẹn. bóyá gbẹ̀yìn á sọ̀rọ̀ ṣá. ọba Ògbómọ̀ṣọ́ tí ẹ̀ta bíọ́bíọ́ ìyẹn ti lọ nú igbó yẹn ó ti ṣe gbogbo ẹ̀ ẹ gbọ́ Kálàfin gbin. pẹ̀lú bá jẹ́ pé ṣe ló fẹ́ jàjà du agbára ń sìn òun Olúbàdàn lọ ìfẹ́ lọ ló máa pariwo. ṣe rí bàbá Tinubu àdúrà ní kẹjẹ káà máa fi ràn lọ́wọ́ bá ṣe ń fàdúrà ràn lọ́wọ́. ẹ ṣeun gan. òun ló máa bá wa yanjú ọ̀rọ̀ orílẹ̀-èdè. Ọlọ́run bá wa yanjú ẹ ṣeun gan. gbogbo ìṣòro orílẹ̀-èdè ìyọwọ́ Tinubu ló wà Ọlọ́run á dẹ̀ bá wa bá a ṣe á bá wa yanjú ẹ̀ fẹ́ yanjú ẹ̀ tán. ó ti fẹ́ yanjú ẹ̀. ẹ ṣe bàbá mi ká tún gbẹ́ lómi. ẹ ṣe bí ẹ ká dúró bẹ́ẹ̀ yẹn máa kú iṣẹ́ mà. ẹ ṣeun gan sà ẹ ṣeun. kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ o kí Ṣèyí Mákindé kó wọlé kò jẹ́ wo mo trust Ṣèyí Mákindé mo fogun Ṣèyí Mákindé gbárí. Ṣèyí Mákindé máa lọ wọlé Sunday Igboho tó jẹ́ ìpò ọ̀bọ ni kò lè jẹ́ bẹ́ẹ̀ bá a gbọ́n sókè ìyá mi ẹ̀ ní dànù ẹ bá a gbọ́n sókè o yes ma àṣẹ Èdùmàrè kò gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. mo fi ní mo fi gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi kí ní àṣẹ. mo kí bọ̀dá Àdìsá yìí o oore tí wọ́n ṣe fún wa wọn. ẹ bá mi láìkè ètò mi o ẹ bá kí bọ̀dá Àdìsá nìkan ẹ bá mi láìkè ètò mi bọ̀dá ẹ lẹ́ẹ̀kí èmi. bọ̀dá Àdìsá méjìlá ní bọ̀dá Àdìsá tọ̀dọ̀ yín orí tán ṣe fún wa wọn ò torí tí wọn bá yọ̀ǹda yín wà láì ṣe ṣe kí a máa ti pùṣẹ̀ débi tá pùṣẹ̀ dé lẹ́yìn mo kí wọn àwọn alálẹ̀ náà bá mi kí wọn ẹ̀yin ó gbàpò tí ó jókòó bẹ́ẹ̀ ṣé wá rí lè tẹ́mi fẹ́ dá sí Ìgbòho wù Ṣèyí Mákindé táwùsá bá pààrà pọ̀ tán ṣe ìrántà dédé kò sọ̀rọ̀ lẹ́yìn tó ju ráńkà dédé lọ bí Ìgbò bá parapọ̀ tán ní kejì ọdún máa kò sọ̀rọ̀ lẹ́yìn ẹ̀mọ́ tó tún ju ọdún máa lọ ọmọ Yorùbá ò jẹ́ bẹ́ẹ̀. Tàbájọ fọ̀rọ̀ kan ti síbi kan àwọn á tún dìde lọ́bẹ̀yìn gbẹ́bọ jẹ́ ara mi lèmi ṣe ìpariwo. ẹ jáde síta ẹ jẹ́wọ́ fún wa ṣé Fúlàní bá yà yín sùn nígbà tí yà yín fẹ́ lóyún yín. Fàjáde. Yorùbá wuyì ṣé ẹ pé mo sọ ní àná àti dé stage kan tó jẹ́ pé àní bo ẹnu báyìí bọ̀dù sọ̀rọ̀ ọmọ nínú wọn ìgbà tá à ń sọ fún 2021 2022 ó ti kọjá nísìnyí a máa fi kóńgò òbí ogún bà sí àlàáfí máa wọn èpè fún yín. bá a ṣe fọwọ́ gbọ́dọ̀ mọ̀ pé èlépè láwọn fọwọ́ gbọ́. ẹ bá wa mute Mr. Larry ẹjọ́. ló fún yín lọ́mú ọkùnrin kan ló fún yín lọ́mú obìnrin ló fún yín lọ́mú àmọ́ fọwọ́ gbá méjì àmọ́ fi kóńgò èpè àmọ́ fi wọ́n lé lórí. Ṣèyí Mákindé bọ́lẹ̀ ń bẹ òṣèré lọ́nà ọ̀dọ̀ àwọn Aládìsá wọn máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́ni ajé. Ògún gbọ́. wọn máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́ni wọn kì í débẹ̀ tẹ́ bá ń gbọ́. wọ́n débẹ̀ o. wọ́n máa ń ránpẹ́ bẹ́ẹ̀ lẹ́jẹ̀jẹ̀ ni ẹ̀káyé bá ń fẹ́ téèyàn bá ń pẹ́ Ọlọ́run ló fẹ́ lọ́wọ́lọ́wọ́ ní àsìkò tá a wà yìí bí you anybody nílẹ̀ Yorùbá tó bá lóun dìde ogun sí Ìgbòho ó dìde ogun sí gbogbo ilẹ̀ Yorùbá. gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ni a máa pawọ́pọ̀ lórí tọ̀hún lórí ni. gbogbo yẹn pátápátá látòkè yìí délẹ̀ ẹ̀yìn lólobé sọ ẹ̀yìn òun Ọlọ́run máa tòmí sí ẹ máa bọ̀rọ̀ yìí débi pé kò sí nǹkan kan tẹ máa lè náwó sí mọ́. mo gbé àkókò tí mo jókòó bí yẹn Yorùbá wuyì ọmọ bàbá olódò òkùnrin ẹjọ́ kò yọ lọ́wọ́ bá ti dúdú orí ìkúnlẹ̀ ni mo wà mo bẹ̀ yín pẹ̀lú gbogbo nǹkan tó ń jẹ́ tẹ̀fí ń jẹ́ Tinubu tẹ̀fí ń jẹ́ Jàgàbá gbogbo nǹkan tó wà ní justice ní mo fi bẹ̀ yín bàbá ẹ ní ṣe òfò àní wa yìí sì ọmọ Yorùbá ni ẹ pín wa ẹja pín wa àwọn pípù yìí kì í ṣe nǹkan kan náà à ń ṣe nǹkan náà kò síbi tá a gbà papọ̀ àjọra wa oúnjẹ wa ò papọ̀ ìmúra wa ò papọ̀ ìbágbé wa ò wọ̀ mọ́ bọ́kọ àti ìyàwó bá fẹ́ ra wọn gan tó bá sì lè ra wọn lára wọn máa lé ètú wọn ká ẹjọ́ torí Ọlọ́run bá Tinubu èmi mú ẹ̀ tá a bá ló máa ya lóòrùn tó bá lọ ya ní ìdúró bá kò ní bó la fẹ́ fojú sí ọmọ Tinubu ẹ ṣe nísù pẹ̀lú ọmọ Yorùbá ẹ ṣe kíákíá sí o Yorùbá wọn mọ̀ sọ̀rọ̀ nílọ láíláí gbogbo yín pátápátá lẹ̀ ń kọ́ òwe ìtàn kalẹ̀ báyìí ọmọ Aládìsá ti kọ̀wé ìtàn kalẹ̀ tí ò ní parẹ́ mọ́ nílẹ̀ Yorùbá títí láíláí Yorùbá wuyè nígbàpá ti bọ́ lóko ẹrú wà láì agbára náà tó ti mú ní 2021 fọládìsá ò bá lọ àti bọ́ lóko ẹrú tẹ́ bá lọ wo iṣu ìwà látẹ̀yìn kò wọn kí dídì ogun bẹ́ẹ̀ yẹn tẹ́ni yẹn tó wà mọ́ bẹ́ẹ̀ni wọ́n ti pa àwọn pagbé ni bẹ́ẹ̀ni ìdálẹ́lẹ̀
ọmọ alájìfà kò tí ì rí kankan lọ àjọ máa ló lẹ̀ yí pẹ́ ni. tó bá gba òmìnira tán pátápátá táwọn àti àwọn ará olókùnkùn àwọn akóṣìdérò lábà lọ lọ́tọ̀ lọ́tọ̀ yìí àdìsá 100 years bàbá gbẹngbẹng lòkè. gbọngbọng lòkè 100 years you never die. gbọ́dọ̀ àwọn àyà nínú ìgbọ́kọ̀ àṣẹ. gbogbo ẹ̀yin lọ́ba lé Yorùbá ẹ fọwọ́sowọ́pọ̀ ẹ mọ́ yọ̀dàlẹ̀ obìnrin ló bí ìyàwó adé kéré bàwá la bí yín bá a ṣe ń fọwọ́ gbàyà mọ̀ pé là ń fọwọ́ gbọ́mú tẹ̀ wọ̀n ètò bá tọ́ sí nínú méjèèjì àmọ̀ fún ẹ ṣe màálù ká tún gbé kọ́ rẹ̀ lórí àwọn alálẹ̀ ni àṣẹ. wọ́n á fi lóde ẹ̀ pé kò mà ẹ ṣe ọ̀bọ̀ mọ́. bìbà àgbé yín ò wọ̀ ó bìbà àgbé yín ò wọ̀ máa lọ síbòmíràn níbi wọ́n ń fẹ́ mi fẹ́ bùkátà mi Nàìjíríà bìbà àgbé wa ò wọ̀ ó bìbà àgbé wa ò wọ̀ pẹ̀lú Fúlàní o ẹ jẹ́ ká dúró láyé tiwa o níbi tá a ti ń fẹ́ra wa fẹ́ bùkátà wa bá a gbóhùn sókè àmọ́ yín rí ẹjọ́ ajá bàbá mi ẹ̀ ní ṣòfò ní ṣòfò bá mi gbóhùn sókè mi ò dáhùn. mi ò dáhùn èwo pọ̀ lórí kọ́mẹ́ǹtì lẹ́yìn. mo ń bínú lọ́wọ́ ni o. ẹ má bínú sà ẹ má yà ká jà ọ̀rọ̀ Sunday Igboho lélẹ̀ ó tata mí ta dò ní ọ̀rọ̀ Sunday Igboho lélẹ̀ kí sẹ́yìn Makinde ààrẹ Sunday Igboho àbíkọ́ lọ wọlé ẹ̀ ògùn mẹ́fà mi pa yín ṣá yìí má gbà ògùn mẹ́fà mi pa yín ṣá. ní gbogbo ọ̀rọ̀ mọ̀ fi àjẹ́ ìgbàwò yìí mi ò mẹ́pẹ́ lójú báyìí o. ojo kí ni mo ṣe. mi ò mẹ́pẹ́ lójú báyìí o. níbo. wọ́n bẹ̀yẹ̀ iṣẹ́ ẹnì ẹ̀kọ́ ẹ̀ ṣiṣẹ́ yẹn kò dáa. iṣẹ́ wo náà bẹ̀ mí. wọ́n ní kẹlẹ́ fọwọ́ kọ ara ọ̀rẹ́ aláṣọ fún ipe ní ìjà náà fi jẹ́ pípa ara ẹ̀ rí bákan temperature high ẹ̀ lọ ṣe ẹ̀ lọ kẹ́ fún wa lé sí ẹ. mi ò tí ì jì mò ń sùn lọ́wọ́. ṣe rí mo sọ kí nìkan fún yín gbà kan ẹ bá rántí mo ní bàbá Tinubu pé Sunday Igboho ni last joker ẹ lọ́pọ̀lọpọ̀ ọmọ arájúkà là ń rí yìí o ẹ gbàgbé ẹ arájúkà ẹ tó bá mú wa pín òun pé ibi là ń lọ yìí ẹ rí because nísìnyí ojú ni ti gbogbo wọn Ọlọ́run ti dójú tì wọn tó jẹ́ pé at least ọwọ́ tí àwọn nǹkan tó ń bò Ọlọ́run ti bá a táṣìírí ẹ̀. bẹ́ẹ̀ ni sà. Ọlọ́run bá a táṣìírí wọn kọ́ lé. ṣe àṣà mi ẹ wọ kí ní kan gbogbo ẹnikẹ́ni tó bá bínú obìnrin àbọ̀ kó wà lè jíjáde ní obìnrin kò ní agbára òní tó bá ṣe ibi sí Sunday Igboho Ọlọ́run bá agbára ọ̀dà fún ni. ìmọ̀ tó bá rò láàárọ̀ kò ní jọ lọ́sàn-án kò ní jọ lálẹ́ gbogbo ẹnikẹ́ni pé. Mr. Alari ẹ máa rẹ́dì kalẹ̀ o. pé kó o ní èrò ibi kan sí bọ̀dá àdìsá wa pé kó má fún àti wa Yorùbá wì láyè lágbọ́ Ọlọ́run ó máa ṣókù ni. àṣẹ o torí bọ̀dá ó tọrọ ní. àdìsá di méjì lọ́wọ́ mi. ẹ ṣe lọ. ẹni tó bọ̀dá àdìsá lẹ́nu lọ́wọ́ Sunday Igboho òòṣà ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ó mú ìbànújẹ́ bá nígbà tí mo wo fídíò woman yẹn. ẹ bá mi round up láàrin 1 minute sir 1 minute sir. ok mo ní kọ́ Ọlọ́run bá kó gbá Ọlọ́run bá má gbà. fine 1 minute yẹn gan network yín lọ. ọ̀sìn náà sábà pàtó tó kò ti dé àjọlẹ̀ tí ń tú wọn ò lè bí àìmọ́ torí nǹkan tó ń mọ̀ ọmọ ìpín tọ́nà bá dúró pẹ́ ìyá network yín ti lọ. Mr. Alari ṣe wà ń bẹ̀. Mr. Alari ṣe wà ń bẹ̀. Máa drop yẹn má bínú sà. Àmọ́ tí ní kẹ́ sọ̀rọ̀ bẹ̀ tí mo ti gbé kọ́lẹ̀ lèmi bẹ̀ tẹ́ wọ́n mít kalẹ̀ ẹ máa sọ̀rọ̀ sí. Ẹ bá gbóhùn sókè lórí. Yorùbá wuyì. Yes sir bàbá mi. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan-an. Yes sir ṣeun Ọlọ́run ló ṣeun. Ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ tí n bá gbọ́ sọ ẹ̀ ní èdè ìwà àti yèyé dára inú wa máa bí mi. Náà kí ni bí mi bàbá mi. Ìkan tó wà nígbà yìí ọ̀rọ̀ mẹ́ta ni mo fẹ́ sọ. Ṣèyí Mákindé ọ̀dàlẹ̀ ni Ṣèyí Mákindé. Àti day one lẹ́tí máa mọ̀ pé Ṣèyí Mákindé ò láìkì Ìgbòho. Ṣèyí Mákindé ò lè dìbò pọ́ǹkì ẹ̀ pé òun ò mọ̀ nípa ilé ìgbòho tí wọ́n sọ wọ́n sí number one. Ṣèyí Mákindé ò lè dìbò pọ́ǹkì ẹ̀ pé òun ò mọ̀
ní ìtàbọ̀ wá attack ilé Sunday Igboho lẹ́lẹ́kejì lóru ó pe ra ẹni chief security officer of the state wọ́n dẹ̀ wá attack yẹn nínú state yẹn ó pariwo síta pé mi ò mọ̀ pa ẹ̀ kò yẹ kẹwàá attack ẹ̀ wọ́n attack ẹ̀ wọ́n jẹ lọ but now àwọn ọmọ Yorùbá wọ́n mú ìyá 75 years wọ́n fi pàpàpà sí pé fún màmá 75 years wọ́n finish ìyá yẹn dẹ̀. ìyá yẹn kú àwọn ọmọ Fúlàní ọdún ìyá 75 years pa nídò local government. Now listen to this báwo ni wọ́n ṣe máa kó àwọn pípò yìí wọ́n rán olùsùn wọ́n á mú wọlé ní 6 years old wọ́n á bá a sùn ní 9 báwo ni wọ́n ṣe máa mọ̀ wípé àwọn ọmọ tó kó lọ ní gbẹ̀rẹ̀ wọn ti máa fún wọn ní something. Now Sunday Igboho jáde ó lóun fẹ́ wọnú gbó lọ kó wọn jáde òní kò sáyè that means ó ti ṣe pé mọ̀ ń pa ènìyàn òní curfew ògbé kọ́kọ́ he came up with a curfew after curfew he now said òun ni chief security officer òṣèlú tó gbọ́dọ̀ wọnú gbó lọ gbé nǹkan bẹ́ẹ̀ ẹ wo tó bá máa di May 2027 Seyi Makinde máa kó lọ́fíìsì wọ́n ní ọ́fíìsì ló máa rẹ́yìn akọ̀wé ó máa kó rẹ̀ ó máa di ordinary ex-governor mo fẹ́ wo ibi tó máa fojú sí ọ̀síláàrí ló wà lẹ́wọ̀n yẹn wọ́n kó bọ̀ síwájú ẹ̀ níjọ́ kìíní àná ọ̀bọ súrì yẹn náà tó mú láìpẹ́ yìí súrì yẹn náà ló tún sunkún bàbá yẹn tó àṣírí ẹ̀ so ẹ jẹ́ ká mú yẹn ti sẹ́gbẹ̀ẹ́ lágbára Ọlọ́run mo gbàdúrà lẹ́nu lágbára Ìjùmàrè lágbára Allah lágbára Jésù Kristi ìyàwó Seyi Makinde àwọn kidnapper wọn máa gbà sí àdúrà mi nìyẹn. ẹ̀yin èèyàn wa gbọ́sẹ̀ ṣàṣẹ sí bàbá wa 1 minute more sir 1 minute more sir. Òbí ń sọ̀rọ̀ tí Tinubu bá sọ̀rọ̀ ó yẹ kí Òbí lọ mú pencil and paper kó máa jọ̀tì ọ̀rọ̀ sílẹ̀ ni àjẹ́ sọ̀rọ̀ kọ́lọ́kùnrin afọ́wọ́ ni tájẹ́ bá sọ̀rọ̀ aláìsàn kò gbọ́dọ̀ máa súfèé. Ikú yàtọ̀ sóorun bàbá wa sọ̀rọ̀ ẹ̀yìn father before father ó wá ń sunkún lé wa lórí nílẹ̀ Yorùbá nígbà tí àwọn alábọ̀lé ti wà ìgbà tí Ògún Ṣakí ti kú ni ó ti máa pé kò sẹ́ni tó wà máa sọ̀rọ̀ fún Yorùbá náà kọ́lọ́n kó gbà wá o kọ́lọ́n kó gbà wá o ẹ má dákẹ́ ọ̀rọ̀ ẹ ṣe gan. àdákẹ́ o àdá ẹ bá wa láìkè tó ẹni ká má dákẹ́ bá wa fọwọ́ táàpù lórí ètò bá wa share fídíò yìí náà ẹ yẹ kó kan Òbí la ẹ yẹ kó kan Mákindé lára náà orí ètò Yorùbáwùyí ilẹ̀ wa tàbí a ti ń sọ̀rọ̀ sókè táyé ti ń gbọ́. mo wà o wọ́n bá mi ṣàwọn mákbánu o Òbí ta ló tẹnu ajá ẹ̀ bọ̀ mi ta ló pè ẹ́ sọ̀rọ̀ àwọn àtẹ̀ǹkọ lórí ilẹ̀ Yorùbá ìyàyín náà ilẹ̀ Yorùbá Òbí ilẹ̀ Yorùbá náà ń pè mí bí yìí o wọ́n bá mi gbóhùn sókè. Mami láàrin kílẹ̀ ẹ̀wẹ̀ wa. Àti Mákindé àtòbí àti gbogbo àwọn ọ̀tá kọ̀ọ̀kan tó máa ṣe fáyé ẹ̀ mọ́ àfi tó bá máa fi kú jẹ ìfàjẹ́ tó máa jẹun láyé tó máa lọ mú mi lọ́hùn o. Àṣẹ. Ìyá Yorùbáwùyí. Àwọn àpẹẹrẹ yín màmí. Ẹ̀kú Ìbàdàn. Yes ma. Ọlọ́run ò ní gbóhùn ilé inú yín o. Àṣẹ ìdùnnú. Ẹ̀jẹ̀ ìyàwó kan ní dọ́jú alẹ́ o. Ikú òjijì òní wọlé tọ̀ yìí. Àṣẹ. Ẹ ṣe màmí. Ẹ bá mi sẹ́ǹdì fídíò obìnrin yẹn sórí. Èmi ti dìdí tẹ̀látà náà mo sẹ́ǹdì sáwọn èèyàn tó káwọn èèyàn máa sẹ́ǹdì ẹ̀ káàkiri. Ẹ ṣe mà. Bàbá wa aláàrẹ bá wa gbóhùn sókè. Àǹtí mi Yorùbáwùyí. Kò ní sún kò ní rẹ̀ mí. Ẹgbẹ́ èèyàn mi ṣe ń gbọ́ wọn lórí TikTok torí Ọlọ́run mi gan mo mi gbọ́ dáadáa ètò bá wa gbóhùn sókè sàmì mọ̀ kó tó ṣe fóònù. Kò ní sún kò ní rẹ̀ yìí. Àṣẹ Èdùmàrè àṣẹ. Lórí ọ̀rọ̀ ti Ìgbòho òòṣà owó bàbá dámì ẹ má jẹ́ àfòyà lórí tiẹ̀ kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. Mákindé àbíkí náà ń pè ní tí tálégún ọdún. Ọmọ aláàgbà àfọwọ́ àkàrà. Bó ṣe rí nìyẹn ìgbà mélòó ló kò tó fún bẹ́ẹ̀ ń sìn. Òbí tó ti gbowó ọ̀tẹ̀ ti gbọ́ náà ti gbàbẹ̀ tẹ́lẹ̀ ló fà á tí gbogbo nǹkan fi ń rí bẹ́ẹ̀ yẹn. Ojú gbogbo wa ní ọ̀sẹ̀ náà òsì bí wọ́n ti ń bá fà ṣé bá ti àjọ máa bàdá nísìn wọ́n ti ń bá fà ibi tí ó jà sí ní ẹ̀sìn gbogbo wa ojú wa gbogbo wa náà ní òòrè. Bẹ́ẹ̀ni. Bó ṣe rí nìyẹn
Ọlọ́run ní fi sílẹ̀. Àṣẹ Èdùmàrè. Omi ara yín ẹ̀jẹ̀ ara yín kò ní dẹ̀yìn. Àṣẹ. Ẹ̀yin lẹ́ẹ̀ máa wá àwọn náà lẹ́ẹ̀ máa bá láṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Ẹ ṣé gan, mo dúpẹ́, ẹ ṣeun gan ni. Ẹ jọ̀ọ́ mo sọ pé ìtẹ̀wà lórí YouTube tẹ́ bá gbọ́ nǹkan tó ń sọ lórí TikTok ẹ má jẹ́ ká máa mọ̀, tẹ́ bá gbọ́ ẹ má jẹ́ ká máa pa ní issue tẹ́mi bá ti ń sọ̀rọ̀ yìí náà máa bá mi ẹ máa assist mi pẹ̀lú kọ́mẹ̀ǹtì because TikTok mi àti YouTube mi àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ láti bí ọ̀sẹ̀ méjì sí mo kàn ń try gbogbo mi sí fẹ́ lọ ra fóònù mi gan bóyá fóònù ni àmọ́ ẹ bá wa gbọ́ sókè lórí fóònù ẹ ṣeun. Ìyá mi ẹ kú ètò. Àjọ ń ṣètò yìí o. Àṣẹ Èdùmàrè o. Ṣé ń gbọ́ mi? Pẹ̀lú Insta. À ń gbọ́ Insta. Gbogbo àwọn ọ̀rọ̀ tí mo tiẹ̀ fẹ́ sọ àwọn èèyàn ti sọ lórí ọ̀rọ̀ tí Makinde number 1 kò ní jẹ́ fi yín yọ̀ṣọ́. Nítorí pé gbogbo àwọn owó àti tó jí kó àti tó lọ wà nù gbó ó fẹ́ farabalẹ̀ gbádùn lẹ́yìn ìgbà tó bá kúrò ní governorship ni. So kò ní tamper pẹ̀lú ọ̀rọ̀ Igboho. Àdìsá. Ìyẹn ní ẹyẹ ni o ìyẹn lẹ́ẹ̀kejì òun lọ́rọ̀ Tinubu ẹ jẹ́ ká fọkàn wa balẹ̀. Ètò ń lọ lábẹ́lẹ̀ in favour of àwọn ọmọ Yorùbá. Mo máa pè yín Leta ní sọ̀kan tí mo fẹ́ sọ ń sìn máa pè yín Leta àjọ. Wọ́n fídíò tẹ́lẹ̀ ti delete báwo mo ṣe fẹ́ rí i. Over èèyàn 100 over èèyàn 200 mo send ẹ̀ sí lánàá mi ì réèyàn 200 bá mi like show mi so mi lè máa. Àsìkò tẹ̀ ń ṣe program yẹn èmi wà lójú náà wà lẹ́nu iṣẹ́ gbà yẹn so mi ò lè bá yín sọ̀rọ̀. Bóyá wọ́n lè ṣe ẹ̀kan yìí mo ti káàmì máa ṣe ẹ̀ bóyá wọ́n lè ṣe ẹ̀kan yìí. Ẹ ṣeun gan-an. Mo gbọ́ ọ. Ẹ ṣe bàbá mi. Ẹ bá wa like ètò ẹ bá wa share fídíò yìí tó ti ń ṣèdí bàlàbàlà ni ẹ máa lọ ṣe ẹ rí TikTok wọ èèyàn kan lárí gbé sórí ẹ mi ò dẹ̀ bínú mi ìbínú báwo mo kàn fẹ́ káwọn èèyàn máa gbọ́ bó bá ṣe ń ṣẹlẹ̀ ni mo ní wọ́n sọ fáwọn èèyàn pé ẹ̀yin tó bá fẹ́ gbé show mi ẹ gbé ẹ lò lọ́fẹ̀ẹ́ if you want to carry all the 3 hours video take it ọ̀fẹ́ ni ẹ fẹ́ gé nínú ẹ̀ ọ̀fẹ́ ni but if you use it in a negative way if you use my video in a negative way ogun máa pa ẹ́ èmi fẹ́ràn mi máa pa page ẹ but use my video ẹ lò ẹ gbé sórí page ẹ bá gbé rọ ẹ má wulẹ̀ fast ohun ẹ má wulẹ̀ change colour ẹ mi ò fúyàn copyright ìyẹn tó bá ẹ bá fi fídíò mi pa $1 million mi ò ń gbà ń bẹ̀ mi ò ń gba percentage ọ̀fẹ́ ní fídíò mi but if you use my video in a negative way ogun fẹ́ pa ẹ́ ni bá gbó sókè bá mi. Ẹ̀ka lẹ́ máa ẹkúndédé àti yes sir. Máa pè é padà bàbá èkìtì ẹ dákun. Àṣẹ yes sir. Ẹ̀dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o. Yes sir. Ọlọ́ọ̀bọ níta lójú òní yóò gba orílẹ̀-èdè Yorùbá nation wa fún wa. Àṣẹ Èdùmàrè. Mo ṣe kí n ṣàdáhùn bàbá àti Sunday Igboho náà pé àbọ̀ Ọlọ́run yóò máa bá a gbé. Àṣẹ o. Ọlọ́run gbé wọn lékè gbogbo àwọn ọ̀tá wọn. Agbára Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run ẹbí tara wọn. Agbára Ọlọ́run. Àṣẹ o. Ẹ bá wa ṣàṣẹ àbí kí ló tún dé báyìí. Nítorí wípé báyẹn ni àwọn Fúlàní ọba ti fẹ́ pa wá tán o. Bẹ́ẹ̀ ni tí bá ti tán jáde ọmọ Igboho ṣá. Ọmọ lọ jẹ́ pé àbáyẹn ni nítorí wípé a kàn ń gbọ́ táwọn kankan àwọn tí àti ẹ̀kẹ́ ń rí ojú wọn tẹ́lẹ̀ pé bóyá náà lágbára nílẹ̀ Yorùbá. Èsè tí bàbá ju Sunday Igboho tí wọ́n jáde fún àwọn ìran Yorùbá yìí iná làwọn rí alágbára oríṣiríṣi káàkiri ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá. Èmi náà lè mú Fúlàní mo ti lọ dojúkọ Fúlàní rí mo ti ṣe léyìí wọn lágbára báyìí mo lè wọgbó lọ tí lórí irọ́ èmi ò tí ì rí orílẹ̀-èdè tí wọ́n ti máa pa àwọn ìran rẹ bí wọn ò ṣe lè pa ẹran gan tó o sì ní agbára lọ́wọ́ tọ́wọ́ àmọ́ sọ wípé òǹdóde ìjọba kan tí agbára yẹn sì wà ní ọwọ́ rẹ tẹ́ ẹ ti mọ̀ pé eléte làwọn eléyìí. Ní gbogbo ìgbà tí bàbá jí Sunday Igboho tí wọ́n fi lọ ká wọn mọ́lé tọ́lọ́run fi kó wọn yọ ó di ọdún 5 kí wọ́n tó padà wálé mélòó la rí nínú gbogbo. Rí kankan nínú wọn ìṣúná wọn daṣà kìbóra. So ìṣe tí bàbá yìí wá padà dé kí wọ́n tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ wọn láti gba àwọn ọ̀ràn wọn kalẹ̀ iná làwọn rí gbogbo ilé wa sọ pé ẹ lágbára tẹ ẹ bá mọ̀ pé ẹ lágbára
ẹnìkan ò di ẹnìkan lọ́wọ́ ẹ̀yin náà ẹ wọgbó lọ ká máa rí yín ẹ wọgbó lọ kẹ́ ẹ máa bá wa sọ gbogbo bọ́dàlẹ̀ Yorùbá káàkiri. bẹ́ẹ̀ni ẹ má jánu lórí íńtánẹ́ẹ̀tì àfẹ́ jánu. kẹ́ ẹ má wulẹ̀ ra lórí íńtánẹ́ẹ̀tì pẹ́yìn náà lágbára ṣé Sunday lágbára ni tí wọ́n bá pàdé mi bí wọ́n bá pé wà wọn ò ní pé lọ. èyí táwọn fẹ́ kọ́ yẹn táwọn fẹ́ kọ́ yẹn àní kí wọ́n máa pariwo tí káwọn Fúlàní máa pariwo tí náà wò pé tọ ẹ̀yin náà tó ti bẹ̀rẹ̀ títí ti Sunday Igboho nìkan làwọn ń sọ àwọn ọmọ Yorùbá mi náà tó ti bẹ̀rẹ̀ títí wọn ẹ̀yin náà bẹ̀rẹ̀ tí yín náà bẹ́ẹ̀. ẹ̀jẹ̀ láàrin àárín Fúlàní kankan kọ́ dárúkọ yín pé ẹ̀dá wọn dànù. àgbọ̀ bẹ́ẹ̀ ẹ ti sọ pé ẹ lágbára agbára wo lẹ́ni ẹni táwọn àmọ́ tó fẹ́ gba àwọn ẹran Yorùbá kalẹ̀ yìí náà ni bàbá ti Sunday Igboho Ọlọ́run ọba nìkan lọ́jọ́ òní kó bá wa dáàbò rẹ̀ bò lágbára Ọlọ́run. tẹ́rí tí mo wá fẹ́ sọ màmá mi àwọn alágbára ilẹ̀ Yorùbá yìí kí wọ́n pera wọn lálágbára kí wọ́n lọ́rọ̀ ọmọ àta làwọn fún alágbára kí wọ́n tẹ̀lé àwọn olóṣèlú fẹ́ kí wọ́n fi ti àwọn bọ́dà wa yìí súrí àlùkè ni wọ́n ń pè é. Súrí àti ọ̀sílárì. àti wọ́n fi títí wọn sí ilẹ̀ Yorùbá pátápátá wípé ọ̀rọ̀ ẹni tí ń tẹ̀ lọ́rùn àwọn olóṣèlú ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ọ̀bọ tí ń tẹ̀lé ọkọ̀ ni ò tí ì jèrè lẹ́yìn ọkọ̀. bọ́ọ̀rọ̀ ẹnikẹ́ni tí bá ti ń tẹ̀lé olóṣèlú bọ́ọ̀rọ̀ wọn tó etí máa ń dìgbésí ayé wọn ni. nítorí wípé olóṣèlú tó lò yín yìí tẹ́yìn rò wípé wọ́n fún yín ní agbára àwọn náà wọ́n tó padà yí àga mọ́ yín lẹ́sẹ̀. bọ́ọ̀rọ̀ olóṣèlú ṣe rí nù. ẹ lọ gbogbo Ẹdó state bó ṣe kún gbogbo Ẹdó state náà nìyẹn àwọn táwọn olóṣèlú ti lò àwọn náà ni wọ́n máa padà yẹgi fún wọn wọ́n tiẹ̀ tó máa pa mí nínú wọn tí wọ́n pa mí nínú wọn. but why táwọn olóṣèlú ṣe bẹ́ẹ̀. olóṣèlú gómìnà ò ní agbára kankan àwọn olóṣèlú ò lágbára kankan láì sẹ́yìn àwọn àwa yìí náà là ń fún wọn ní agbára. àwa yìí tá à ń pera wa ní alágbára káàkiri gbogbo ilẹ̀. irú àwọn bọ́dà wa yìí gbogbo wọn yẹn ọlọ́ọ̀bá ń gbọ́ tí wọ́n bá kóra wọn jọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá pátápátá tá a níṣẹ́ àfẹ́mọ́ ọlọ́ọ̀bá ń gbọ́ ó ti di ṣíṣe náà nìyẹn. bẹ́ẹ̀ ni tá a bá pawọ́ pọ̀ gbọ́ ẹ̀yin brothers wa tẹ lágbára bẹ́ẹ̀ ni. tẹ lágbára báyẹn torí àmọ́. gbogbo ẹ̀yin brothers wa tẹ lágbára nílẹ̀ Yorùbá ẹ pawọ́ pọ̀ àwọn Fúlàní yóò ṣe ta lè bá gbé òbí tẹ́rẹ́ǹtẹ́ ọ̀nà tí wọ́n á gbẹ́nu sọ̀rọ̀ Mr. Giringori òbí ó bẹ́ ó bẹ́ gan lẹ̀ Yorùbá ó bẹ́ sí wa ń lẹ̀ Yorùbá gan òbí ẹ bá mi gbọ́n sókè ìṣẹ́jú méjì sá o. Hello. Yes sir. Bàbá wo yẹ kótó. Àjọ ń ṣètò ní sá o kó àpá sá. Sunday Igboho àwọn àgbàlagbà ní wọ́n máa ń kọrin kan pé àsìkò wa ní ọ̀wọ́ Ọlọ́run ló fún wa ṣe ọmọ Adéyẹmọ àsìkò wa ní ọ̀wọ́ Ọlọ́run ló fún wa ṣe. Ọlọ́run ló fún wa ṣe nígbà tó ń ṣe tiwọn láyé Buhari tí wọ́n ń ṣe tiwọn tó ti yàrá yòlù àwa faramọ́ ńgbà yẹn ni. Now Mami ṣe fẹ́ dá sétò ni fẹ́ bá mi sọ perfectly. Ló mọ àlórí ètò ṣe fẹ́ dá sétò ni fẹ́ bá mi sọ privately. Okay, so a lè sọ́nsìn ṣé ó kò pọ̀. Fídíò kí ni?
kò sí wàhálà tó bá ti pè é máa sọ fún ẹ̀yin tẹ́ ń pè é ní Gant Joy fún fóònù nọ́mbà tí mo gbé síta tó bá ti ń pè yàn màmí bá mi sọ fún wọn wípé ẹ̀yin ni Elegant Joy bá mi send àwọn fídíò ẹ̀wọ̀n earring sí wọn ṣe ti gbọ́ àwọn fídíò aṣọ ta ní store bá mi send ẹ̀ sí wọn kó patronize wa ẹni tó bá fẹ́ gba fídíò ẹni tí wọ́n ṣe kíní kan pè mí ẹ ṣeun gan ma yes ma. Èèyàn wa ẹ wá ń pè Elegant Joy tó pé fi ẹ̀hún kí ni wọn ló wà lórí àtẹ Elegant Joy ẹ bá mi pè wọn kẹ bá mi bá wọn rajà ní ẹ bá mi rajà lọ́wọ́ wọn ẹ bá mi rajà lọ́wọ́ Elegant Joy 26 ẹ bá mi follow wọn lórí Instagram lórí TikTok aṣọ bàtà gbogbo ẹ̀ṣọ́ ara ọ̀dọ̀ wọn lẹ́tí máa ríra kò dẹ̀ sí àní tàbí ṣùgbọ́n bẹ̀ kò sí bójúbójú náà bí ṣeré kàǹbíà ẹ patronize wa pẹ́pẹ́ ọmọ Ìgbò ní sọ ẹ máa lọ patronize ọmọ Ìgbò patronize ọmọ Fúlàní Yorùbá máa gbé tomatoes kalẹ̀ máa ní tomato Fúlàní Yorùbá tomato Hausa la fẹ́ wọ́n jẹun poison yìí díẹ̀díẹ̀ ẹ bá gbé sókè. Ọlọ́run Olódùmarè á ràn wá lọ́wọ́ á gbé wa.